Eh, Sakama, ìwọ kọ́ gbé orí ẹ̀ wá bí orí ẹ̀ ò pé o. Sakama, àáfàá Sakama àbí kí ni wọ́n ń pè ẹ́? Mo kọ́ fẹ́ fi ẹjọ́ ẹ̀ sùn náà. Torí ẹ orí ẹ̀ ò pé, orí ẹ̀ kò pé. Sakama, mò ń bọ̀ wá bá ẹ. Ṣé ẹni orí yín ò pé ni? Sakama, orí ẹ̀ kò pé. Sórí kó o tó tẹ́, màá kọ́kọ́ fi ẹjọ́ ẹ̀ sùn àwọn tó ní ẹ náà. Jẹ́ n kọ́kọ́ gbọ́ nǹkan tí o sọ. Mo rí pé o ṣe ṣó torí orí yín ò pé, orí yín kì í pé. Jẹ́ n kọ́kọ́ gbọ́ nǹkan tó sọ. Bàbá ń Bàrígà, mo mọ̀ pé lára àwọn ọmọ tó ń tẹ̀lé yín ni Sakama. Mo dẹ̀ ń sọ fún sìn pé orí ẹ̀ kò pé. Ẹ̀yin tẹ́ ẹ bá rí Sakama, ẹni tó ń jẹ́ Sakama ni. Sakama ni. Orí ẹ̀ kò pé. Ó rò pé ṣé ẹ máa ń rò pé ẹ máa ń pe dúdú fáwọn èèyàn ní funfun? Èmi ti kọjá ẹni tẹ́ ẹ máa pe dúdú. Mo rí tẹ́ ẹ ń sáré kiri tẹ́ ẹ náà ń competition, orí yín ò pé. Ọlọ́pàá tó máa sọ fún mi, mo bọ̀, ó yá, mọ̀ ń gbọ́ ẹ, ó yá, à ń gbọ́. Orí ẹ ò pé, alátẹnujẹ dẹ̀ ni ẹ, orí ẹ kò pé. Alátẹnujẹ. Ṣé bó wà lára àwọn tí ó gba hajj lọ́wọ́ Dr. Awa Ibrahim, bàbá olówó? Nígbà tí àwọn kan lọmọ ń bú kí ló ń pè é? Bàbá olówó ṣó jáde kó wá sọ̀rọ̀. Sakama, orí ẹ kò pé. Torí púpọ̀ nínú yín ń béèrè kí ni ọ̀nà Ọlápọ̀ yìí kí ni ó ṣe. Nínú ọ̀rọ̀ tó sọ ń sìn, ó ní ọ̀nà Ọlápọ̀, ó ní èèyàn dáadáa ni. Ẹ máa gbọ́ o, èèyàn dáadáa ṣáà ló pè. Mò ń bọ̀, ẹ ṣáà dúró. Èèyàn lè jẹ́ èèyàn dáadáa. Ẹni tí wọ́n ń pè ní èèyàn dáadáa tó wá mú pornography abẹ́ èèyàn, kódà ó pè ní abẹ́ Alájà Kaula, ó wá ń fi sínú comment section tí nǹkan tí mo post. Ṣẹ́rí bẹ́ẹ̀ aláburú lẹ́yìn àfáì. Torí ẹ̀ mo kọ́kọ́ fẹ́ fi ẹjọ́ ìwọ Sakama yìí sùn, orí ẹ kò pé. Kí ni mo wí? Orí ẹ kò pé. Ó ń bọ̀. Princess Debola Ṣẹ́wà. Ṣé ni ẹ ṣe èrè ni? Ẹ ṣe èrè. So èèyàn dáadáa ni ó mú abẹ́ èèyàn last screenshot abẹ́ èèyàn á wá fi sí comment section. Ẹ jẹ́ n tan fóònù eléyìí. Ìwọ tó bá mọ Sakama, ẹ sọ fún pé Pọ́sà ń Pọ́ndà ní orí ẹ̀ kò pé. Ẹwọ́n ẹni tí wọ́n ń pè ní èèyàn dáadáa o, ọ̀nà Ọlápọ̀ Mohammed, ẹ mọ̀ nǹkan tó ń dùn wọ́n ní pé mo pè ní bandit. Nǹkan tí wọ́n ń pè ní bandit, criminal ni wọ́n ń pè ní bandit. Bọ́n nítorí pé ará oko ni wọ́n, tí wọ́n bá ti ní bandit ni, ajínigbé, lábẹ́lẹ̀ pé ajínigbé náà ni, orí yín ò pé. Ó ń bọ̀. Ẹ̀yin èèyàn rádaràdà yìí. Ibẹ̀ kọ́ mọ̀ ń lọ. Ṣé ẹni ẹ ṣe èrè ni? Ṣé mọ̀ pé èmi ní ẹgbà wèrè ń bì, ẹgbà wèrè? Mò ń bọ̀ o. Mo ṣà ń bọ̀, ẹ̀yin èèyàn mi ẹ má bínú jàre. Àwọn àáfàá jàǹbá yìí náà ni. Ẹ kò má jẹ́ ń fẹ́ bú ẹ̀yin ará Kwara ni, mo dẹ̀ fẹ́ bú ẹ̀yin ará Kwara. Torí àwọn èèyàn dáadáa wà nínú yín. Excuse me.
ẹ wo ẹni tí ó pè léèyàn dáadáa. wọ́n gbé péjì kan tó ń pè ní peace and pond. orí ò pé orí pé arìndín ní peace and pond sórí pé arìndín ní sàkámà ṣé peace and pond ló ń jẹ́ kò ń ṣe peace and pond ó tún rí nǹkan tí wọ́n ń kọ ó tún lè pé ayé yín ṣe wá bàjẹ́ báyìí ṣé peace and pond ni wọ́n pè kò ń ṣe peace and pond ó tún rí iwájú ẹ ló tún wà wò wáyé ẹ bó ṣe bàjẹ́ sàkámà ó rí báyé ẹ ṣe bàjẹ́ ó tún rí ó tún lè pé ẹyẹ yan mi kí ni àwọn wá gbèjà ni ìjà tí wọ́n dẹ̀ wá gbà yìí torí pé orí tiwọn náà ò pé wọ́n kàn máa ń gbèjà láì rórí kí ni ọlọ́lápọ̀ Mohammed ṣe ọ̀nà ọlápọ̀ Mohammed kí ni nǹkan tó ṣe dédé wò pé ọ̀nà ọlápọ̀ Mohammed ó yá nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ̀rẹ̀ rárá mo ń tíù pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ tó bá ti wá ní mako bọ̀ ẹ́ right mo post fídíò yìí. ẹ wo arákùnrin tí ó ń pariwo kiri tó ń sá kiri pé arákùnrin wọ́n pè wọ́n ní bandit àṣeyàn ò ní jẹ́ bandit kó wá fi irú kọ́mẹ̀ntì báyìí lẹ̀. ẹ wo kọ́mẹ̀ntì tó fi lẹ̀. post tí mo post alákọ̀ọ́kọ́ ó ní ó purọ́ mọ́ mi. ẹ wo nǹkan tó post ẹ wo nǹkan tó fi lẹ̀. àwòrán ta ni ẹ rí tó gbé oko sẹ́nu ń bẹ̀ yẹn. ọ̀sẹ̀ tó ń pè ní peace and pond. peace and pond kan orí ẹ̀ ò pé bàbá ń bàrígà báwo lẹ ń jẹ́ kí irú ọ̀tẹ̀ yìí máa tẹ̀lé yín náà. Sakama yìí rí ìdí báwo lẹ ṣe ń ṣe òun lẹ pè ń sẹ́kítírì yín ọdẹ ni o. ẹ̀yin gan ó disappoint in fact ó yà mí lẹ́nu bó ṣe ń tẹ̀lé yín ṣé irú ẹni tó ògbọ́n yìí lè máa tẹ̀lé yín bàbá ń bàrígà. eléyìí ò ní làákàyè báwo ni èèyàn ṣe máa mú abẹ́ èèyàn ó fẹ́ comment ó wá mú abẹ́ alábẹ́ kódà ó pè ní alájà Kaula níbi tí wọ́n ti ń gbé tó ti ń lá píópíó ó bá screen munch ẹ̀ ó bá gbé sí under comment fún mi. ẹni tí àwọn eléyìí tí wọ́n jáde tí wọ́n ń gbèjàre o. bàbá Bariga ọlọ́run ẹ disappoint mi irú ọ̀tẹ̀ yìí báwo lẹ ṣe ń jẹ́ kó tẹ̀lé yín. ẹ má máa jẹ́ kó wọn ọ̀tẹ̀ tẹ̀lé yín Saka máa ń ya ọ̀tẹ̀. ṣé bí ìyá kó béèrè tí ìyàn bá tiẹ̀ wá rí nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá béèrè pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ o wáì tí ẹni fi ṣe báyìí fún ẹ o. wáì tó bí yẹ pé ẹni ṣe báyìí fún ẹ o ẹni yóò ní dédé ṣe nǹkan báyìí o. kíní ló gbé pa abẹ́ èèyàn níbi tó ti ń lá píópíó ó wá fi sọ́ndà kọ́mẹ̀ǹtì fún mi ẹ wá ní mo ní díù pẹ̀lú ẹ̀ ọlọ́pàá tí ó fẹ́ justify pé nǹkan tó ṣe yẹn nǹkan dáadáa ni mo fẹ́ mọ̀. then tí alájà Kaula bá fà á pé alájà Kaula fẹ́ bá fà á ń sìn ó máa lọ sẹ́wọ̀n nítorí ẹ̀ kò sí bó o ṣe ní lọ sẹ́wọ̀n nítorí ẹ̀. mọ̀ ń bọ̀. ọ̀tọ̀ ní ṣóò tí mo fẹ́ wá ṣe lálẹ́ ìtẹ́lẹ̀ pọ̀. ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ ṣe lálẹ́ ìtẹ́lẹ̀ ẹ rí pé gbogbo ń jáde wọ́n kàn ń jáde wọ́n ò béèrè lọ́wọ́ ẹni tí wọ́n ń jáde fún pé kí ni nǹkan tó ń ṣe. ẹ̀yin náà wò géńdé baálé ilé kó wá máa screenshot abẹ́ èèyàn abẹ́ obìnrin olóbìnrin kiri ó dẹ̀ ń gbé jáde ó dẹ̀ ń fi sí under comment section. àǹtí wọ́n bá wí á ní àáfàá lòun àkàrà ẹ̀kúnnú àwọn àáfàá àbí kò ní pẹ́rẹ́ láàfàá àáfàá ló máa pẹ́rẹ́. so àwọn tí wọ́n wá ní àwọn àáfàá lọ́wọ́ àwọn náà wọ́n wá ń support ìbàjẹ́ ara problem tá a ní nìyẹn o àwọn wèrè yìí náà ló dẹ̀ wà lórí fracas o
àwọn wèrè yìí náà ló wà lórí fracas o tí wọ́n ń support ẹni tó ń pín abẹ́ obìnrin kiri ẹni tó pẹ̀rẹ̀ ní àáfàá ó wá ń pín ẹgbẹ́ abẹ́ wọn ẹ wo bí wọ́n ṣe describe ẹ̀ sí wọ́n ní èèyàn dáadáa ni ǹjẹ́ èèyàn dáadáa lè máa pín abẹ́ obìnrin kiri no ẹjẹ́ àbẹ̀rẹ̀ pé ṣé ẹni tó pè léèyàn dáadáa kó wá máa pín ìwòwò obìnrin ó wá ń pín kiri àbẹ́yìn orí ni bóyá ẹ̀rí màá tún fi hàn yín olóṣì làwọn ará bíi olóṣì ni orí yín ò pé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ̀yin máa ń jì ẹ̀yà ń gbọ́ mo tẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹ̀ délẹ̀ à ń gbọ́. Ẹ wo fọ́tò tí ó wà ní ojú screen mi. fọ́tò ọ̀daràn ọ̀nà Ọlápọ̀ Mohammed yìí ni o ọ̀daràn yìí ni o Òun ni bàbá náà. ọ̀daràn ni o Ẹni yìí. ẹ̀yin máa ń jì kéèyàn dẹ̀ kó máa pọ́n ọ̀daràn lé ọ̀daràn ni ọ̀nà Ọlápọ̀ Mohammed yìí o Sakama orí ẹ̀ ò pé ó disappoint mi nínú àwọn ọmọ Ìlọrin ṣé bí àwọn ọmọ Ìlọrin ṣe gọ̀rẹ́ ni Sakama orí ẹ̀ ò pé o téèyàn bá tiẹ̀ mú ẹjọ́ wá bẹ́ẹ̀ pé kí ni mo ṣe ẹ jẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ṣe kí wọ́n tó lè pẹ́ ń bandit á jẹ́ pé o ti ṣe nǹkan kan nìyẹn Sakama orí ẹ̀ ṣe wá kú báyìí ṣó lọ lè kéwú ṣá òun rè o nǹkan tó ṣe rè o ẹ̀yin jọmọ ẹ máa wo nǹkan tó ṣe rè o ẹ̀yin jọmọ ṣe ti rí nǹkan tó ṣe ẹ ti lórúkọ ẹ ń bẹ ó wá táàgì mi nǹkan tó ṣe nìyẹn ó wá ń kékeré wọn pè òun bandit ṣé kò ń ṣe bandit ni ṣé ìyàwó ẹ lè rí pé wọ́n ní nǹkan tó ṣe rè wọ́n dúró ìyàwó tó fẹ́ sílé kó wá rí ẹgbẹ́ nǹkan tó ṣe ní kínú ẹ̀ dùn ṣọ́mọ̀ nǹkan tí máa ṣe ṣọ́mọ̀ pé sórí post yẹn kò tí ì lọ tó màá wá fi owó boost yẹ sórí Kwara tó ń gbé yẹn gbogbo Kwara ló máa rí ṣé ẹni ẹ̀yà wèrè lẹ́ni orí yín ò pé ni torí yín bá pé kò yẹ kí ẹ wọ ẹ jẹ́ nǹkan kan. Wọ́n gbé péèjì kan tó ń pè ní Peace and Pound. Peace and Pound kan ọdẹ ní ọdẹ Sakama ọdẹ ní ọdẹ orí ẹ ò pé kí ni mo wí Sakama ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́yàn Sakama ẹ bá mi sọ fún pé orí ẹ ò pé Peace and Pound kan Pulse and Pounder ló ń jẹ́ kò ń ṣe Peace and Pound iwájú ẹ ló wà à ń gbọ́. Ló gbé fọ́tò bàbá ẹ̀ jáde ó sì parọ́ síbẹ̀ ó kọ ìrọ̀lẹ́. no mo parọ́ bandit ni ṣé kò ń ṣe bandit ni Sakama lọ́wọ́ ìtumọ̀ nǹkan tí wọ́n ń pè ní bandit. àwọn bàbá òṣì wọ́n tún bàbá tún ni tí èèyàn bá jẹ́ bàbá fún Sakama ó mì pé bàbá káwá ní bàbá kan wà orí ẹ̀ ò pé ó wá ń pín abẹ́ obìnrin kiri orí social media. ọ̀nà Ọlápọ̀ Mohammed ò sọ nǹkan tóun ṣe o I'm very sure kò sọ nǹkan tóun ṣe o ṣùgbọ́n àwọn tó wà lọ́ba náà tí wọ́n ń rojọ́ fún ó yẹ káwọn náà lè béèrè pé kí ló ṣe. dúró ìwọ dúró. kò sẹ́ ẹ̀dá kan tó. ó yẹ kí àwọn ń bọ̀ nítorí pé àgọ́ ń bá wọn náà jà. Peace and Pound orí ẹ̀ máa ní kò pórí Sakama ló máa yí. nítorí pé àgọ́ ń dààmú àwọn náà kéèyàn bá wá rojọ́ ìfà tí wọ́n bá pè èèyàn ní àfà for example èmi máa ń wò pé ó yẹ kí àfà àgbọn ni ó yẹ kí àfà ní làákàyè ni ibi tá a máa ń fi àfà sí ibi làákàyè téèyàn bá ní lágbèjá ó mà gbé píṣọ mi ó ní bandit ni mí wọ́n wá béèrè pé kí ni nǹkan tó ń ṣe tó fi gbé píṣọ ẹ̀ ó yẹ kí èèyàn béèrè yẹn. náà téèyàn bá ń ṣe bandit báwo ló ṣe máa pín abẹ́ obìnrin ó dẹ̀ ń pín abẹ́ obìnrin káàkiri orí social media àwọn gbẹ̀ ń bandit ó wá ń sunkún kiri lọ́jọ́ orí ẹ bí ẹwà ti pé 50 something or 60 something orí ẹ ò tún pé ìyọ́n lè pé 60 something kórí ẹ má pé ọdún wo ló fẹ́ pé tó máa tó ní làákàyè ó wá ń pín abẹ́ òun ní ọ̀nà Ọlápọ̀ Mohammed rèé nǹkan tó ṣe nìyẹn mo ń dédé dín pẹ̀lẹ́ yan òun ni màá tún gbé fún ẹ kó rí dáadáa ṣe ẹ ti rí orúkọ ẹ ti rí picture ẹ ń bẹ
ó ní ó tàgì mi ó ní sex tape tí ìwà àti Ṣèkíyù Shaitan fi blọ́ọ̀gì Umu Fitinatu ìyẹn Alájà Kaola ló ń bá ní Umu Fitinatu o. Oh, ń bọ̀. òun rí ibi tí mo ti gbé abẹ́ Alájà Kaola jáde. ṣé ní Alájà Kaola ló ń pè ní Umu Fitinatu ṣé nígbà tí ó pè ní Umu Fitinatu àtàǹpàkò nìyí ó wá screenshot ẹ̀rí pé picture Alájà Kaola ló screenshot kí n lè understand ẹni tó ń pè ní Umu Fitinatu ẹ ṣáà rí òun ní kọ́kọ́ Sakama ní kọ́kọ́ lórí ẹ̀ ò pé o ọmọ ìyá tí eléyìí náà mò ń bọ̀. Wọ́n pè ní peace and bond. gbẹnu ẹ sọhun gbogbo ẹnu ṣe sọhun kí ló ń jẹ́ peace and bond ọdẹ ó kọ kórùn gbọjọ ní aṣọ òun nílà kẹyẹ tí wọn bá ní àwọn àfáà tí wọn kórùn gbọjọ wọn máa ń nílà kẹyẹ bí ni yóò ṣe wá nílà kẹyẹ kò yé mi òun ní kọ́kọ́ ní ọdẹ dúró ọdẹ kọ́ lélẹ́yìn náà mọ̀ ọmọ eléyìí náà ṣẹ́rí gbọ́dọ̀ ènìyàn náà peace and ponder ọdẹ kẹta ẹ jẹ́ ń lọ wáyé kẹta. owó máa gbọ́ pósì kìíní sorry pop. ṣẹ́rí kí lélẹ́yìn náà wí kí lélẹ́yìn náà wí. ipe inú àwọn báyìí jẹ́ kí n wá fọ́tò ẹ̀ wọn jáde. kí nìyẹn náà wí ó ní pop ṣẹ́rí gbọ́dọ̀ ní gbogbo wọn ò lè wádìí kí ló ṣẹlẹ̀ wọ́n kàn fẹ́ ra ẹ̀wọ̀n fún arákùnrin yìí ni wọ́n fẹ́ ra ẹ̀wọ̀n fún èmi kan wá competition lórí ẹ̀ lórí ọ̀nà Ọlápọ̀ Mohammed mo máa competition lórí ẹ̀. mọ̀ ń bọ̀ ṣé ní ẹ ya wèrè ni ẹ mọ̀ pé ẹ ya wèrè tó màlúù. ṣé ẹni ẹ̀yà wèrè ni ọ̀nà Ọlápọ̀ Mohammed yẹn máa wá competition lórí ẹ̀. ẹ dẹ̀ máa pé ẹ máa fi àfa àbójú tẹ́lá bẹ́ẹ̀ sàlámà lẹ́kùn rámọ́tù ṣé sàlámà lẹ́kùn rámọ́tù láyẹn ìwòwò tí ọ̀nà Ọlápọ̀ ń pín kiri orí social media ṣé sàlámà lẹ́kùn yẹn ló yọ kúrò ní. bàbá Bàrígà ọmọ yín Sakama torí ẹ ò pé orí Sakama ò pé o mo mọ̀ online o orí Sakama ò pé o nǹkan tó ń dá sí kò kàn. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sẹ́ẹ̀. ok wọ́n ń pe arákùnrin kan mọ́ ọmọ bí tó ti mọ̀ mo wà online o orí social media mo wà o. mo sùn ní mo rí jílẹ̀ bá ti pè mí láti. mo ti pè yín tẹ́lẹ̀ kí n tó bọ́ sí online. mo sùn ní ojú kí ni tó ṣẹlẹ̀. nígbà tí èèyàn wá sórí péjì mi tó wá fi ìhòòhò Alájà Kaola níbi tó tí wọ́n ti gbé nǹkan sẹ́nu ó wá fi sí under comment mi tóun dẹ̀ ń jáde tó ń sọ pé èmi wà pé bandit mo ní bandit lẹni tó wá ṣe bẹ́ẹ̀ ọ̀nà Ọlápọ̀ mo gbé picture ẹ̀ òun wá ń jáde òun wá ń speak on behalf of ẹni dáadáa ṣé èèyàn lè jẹ́ ẹni dáadáa kó wá máa pín wòwò obìnrin sunday comment section fún mi. ẹ má bínú pé mo dárun mọ́ yín lójú mo ti pè yín nọ́mbà yín kan ríngì ni orí Sakama ò pé o orí ò pé ẹ bá sọ̀rọ̀ orí ò pé o mo mọ nǹkan tí mò ń ṣe o. máa pè ẹ má bínú máa pè. Okay, sir. All right, sir. Yes, sir. Yes, sir. Sakama ṣó ti pọ́nsìn mo ti fẹjọ́ ẹ̀sùn bàbá Bàrígà orí ẹ kò pé ẹ ń lọ sórí Julia Adams bẹ́ẹ̀ ni ó ń lọ kiri ni orí ẹ kò pé tí bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ mọ́ ní fiẹ́lẹ̀ lọ́rùn o Sakama òun ló ń gbọ́ yẹn o. Ọba. Kò tí tán.
is that? ẹ fẹ́ mọ sàkámà máa gbé fún yín sí. Tán pè ní peace and pound. Peace and pound gan ọdẹ òun ni ẹni tó ń jẹ́ sàkámà ni sàkámà ni Parọ́ síbẹ̀ ó kọ ìròyìn síbẹ̀ wípé èmi ń parọ́ àwọn pé wọ́n ti mú kidnapper. sàkámà èmi ń parọ́ àbórí ẹ̀ ò pé ni èmi ń parọ́ ṣé ẹni tó wá bẹ́ẹ̀ tó fẹ́ speak on behalf ṣé ó sọ nǹkan tó ṣe fún ẹ. Èkìtì tí entertainment ẹni ẹlẹ́ni tí o bá lórúkọ jẹ́ pé tí èèyàn ò bá lè mú ọmọ kan náà wọ́n mú wọ. orí ìwọ náà ìwọ tó ń sọ̀rọ̀ orí ẹ̀ ò pé àníyàn wá ń pín òwò lórí péjì mi ǹjẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹ̀ kí ló ṣe. mo ń bọ̀ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn mo ń bọ̀. gbogbo yẹn ẹ ti ṣí èrè ẹ ti orí yín ò pé. mo ń bọ̀ ẹ get out ẹ̀yin fi mí lẹ̀. Hello, Dilo. Yes. Dilo, ẹ má bínú online mo wà o. Okay. Arákùnrin kan wà tí mo fẹ́ ká petition. Ẹ má worry. Nǹkan tó bá ná wa, agbára Ọlọ́run á gbé. Okay. Kí ni nǹkan tó ṣe ni pé mo post comment video kan. Video Alájà Kaola níbi tí Alájà Kaola ti ń sọ̀rọ̀. Ó wá tag mi. Ó wá kó picture ìhòhò ṣẹ́gẹ̀tì ń sìn ó pe ní Alájà Kaola pé wọ́n gbé nǹkan ọmọkùnrin sẹ́nu. Báwo la ṣe lè petition sà? Kò sí àlè pípẹ́ àpẹẹsẹ̀ náà ni. Máa ó dàbí mo máa gbègbè tó ń gbé Ìkwárà ló ń gbé. Ṣé ń gẹ̀tì mi? Ẹ máa ń kún yẹn ni. Orí online náà mo ti rí. Okay. Ṣẹ́gẹ̀tì ń sìn bọ́ gbogbo bí a ṣe máa rìnrìn yẹn. Then òun ní kọ́kọ́ la máa wá gbé ẹ la máa petition. A máa petition sàkámà náà. Okay. Ìdí tá a máa fi petition ẹ̀ ní pé sàkámà ń support ẹ̀ pé nǹkan tó ṣe dáa. Okay. Ṣé ẹ ti gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ sí sà? Okay, ṣé sàkámà post ẹ̀. No, òun wá ń jáde ẹ̀ ń refer sí mi àti bẹ́ẹ̀ ni pé mò ń purọ́ mọ́ ni. Okay. Mo dẹ̀ ti screen munch àbí screen record comment ẹ̀ àti nǹkan tó post. Okay. Dọ́ọ̀ mo mọ̀ pé mo ti pẹ́ bàbá Bàrígà mo ti fẹ́ jọ sàkámà sùn ṣùgbọ́n a máa petition sàkámà náà torí òun náà ń ṣe kí ni ó ń support. Bá ti kọ́ mi nípa ti sàkámà nílé proceed. Mo ti fẹ́ jọ bàbá Bàrígà sùn mo understand yín bàá kọ́kọ́ petition òun náà torí orí sàkámà ò pé torí téèyàn bá mẹ́jọ wá báyàn ìyàn máa béèrè pé kí ló ṣẹlẹ̀ tẹ́ni yìí fi ṣe báyìí fún ẹ. Òun wá ní mo pè ní bandit criminal ni now àbí kí ni wọ́n ń pè ní bandit sà. Criminal ni bandit. Sàkámà dẹ̀ ni mo purọ́ sí sàkámà dẹ̀ ẹni tó ń fi òwò tó ń pín òwò obìnrin kiri. Ọba burúkú ni. Lílọ mo serious ń pa ẹ o mo mọ̀ pé court holiday wà ń sìn kàtẹ́ kọ́kọ́ gbá ọlọ́pàá petition kọ́ wá bó ṣe máa gbé kọ́ tó lè charge ẹ̀ sí court. Kò sí problem. Mo serious ń pa ẹ. Kò sí problem. Yín náà mọ̀ pé wọ́n ti di ọ̀rọ̀ cyber stalking cyber bullying defamation of character náà pé. Àná àwọn tí ẹ̀ wá ń sọ pé mi ni mò ń defame ń sìn torí mo pè ń bandit. Náà nǹkan fáwọn ń sọ ń sìn nìyẹn o wọ́n ò sọ nǹkan tó ṣe àwọn ò fẹ́ mọ̀ nǹkan tó ṣe mọ́. Kí ni orúkọ ẹni tó bí. Ọ̀nà Ọlápọ̀ Mohammed ló ń jẹ́. Ṣẹ́rí mo mọ̀ tó bá yẹ pé ẹ mọ̀ ń pa péèjì mi rí mo ti gbé síbẹ̀ nǹkan tí ó ṣe mo gbé sórí ẹ̀.
kò sí pẹ̀lẹ́ àìṣe lórí màá tún send ẹ̀ sí after call kò sí pẹ̀lẹ́ after program ká discuss wọn. kò sí wàhálà. All right sir, ẹ ṣé gan sir. Yes sir. ṣó ti gbọ́n sìn tẹ́ bá mọ̀ pé ẹ káàbọ̀ sí orí ètò Lady K Ìfẹ́ Olúwa. ọ̀nà Ọlápọ̀ Mohammed orí The baby of Oduduwa Nation. wọ́n fẹ́ kó bẹ́ẹ̀ ni. mo kí gbogbo ẹ̀yin mọ́ mi mẹ́yìn láti máa chat fọ́ tí ọdún a fẹ́ ṣe ní àkúyèdú. alẹ́ yìí Ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. eléyìí ti bò ó ga jù ó bá di àárọ̀ lẹ́tìkẹ́. ọ̀la mo rò pé màá tètè ṣé bí jí tó bá láàárọ̀ ti ọ̀la sọ fún yàn pé dẹ́ẹ̀dẹ̀. a wá ṣe chat tí ó yẹ ká ṣe. fúnra rẹ̀ ló máa ṣàfihàn tí gbogbo ayé máa rí. Kábíyèsí à ń sọ̀rọ̀ pa kí ó gba góòdì ó lọ. lẹ́tìkẹ́. ẹ̀yìn Then onírọ́ ní Amẹ́ríkà. Because mi gbọ́dọ̀ gbọ́ kákéwú ìyẹn ń gbàgbọ́dì gbèjà kí ó gba sọ̀rọ̀ góòdì ṣe tó mọ̀ kọ́ dẹ̀ nìyẹn. kí má wàá gbẹnu sí Mike gbọ́dọ̀ gbẹnu Ọdẹ. sí o. Onírọ́ ní Amẹ́ríkà. ó mọ̀ wípé àwọn tó nímọ̀ tó ní làákàyè ó ń sọ̀rọ̀ kan ó ní àwọn tó rí wọn pé dáadáa wọn ò lè máa wò wọn. ó ń sọ̀rọ̀ kan Kí ṣẹ́rí ilẹ̀ kó Yorùbá nírọ́ bàjẹ́. l'Amẹ́ríkà tí ẹ̀ máa sọ pé wọn ò ní wò wọn èèyàn kan kí ilẹ̀ Yorùbá body kó ṣe count kí ni ẹ̀ kó bàjẹ́. àbí wọ́n dopa Ṣé bá mi ṣe ètò mú yìí? yí ọkọ tí ìyá Fáfàlẹ́ ọ̀kan lọ́mọ ìjọba nífẹ̀ẹ́ sí Alimi outfit Ṣakiru yìí. Alimi ìfẹ́ ni ẹ wo irú mi àti yọ ìjọba ọkọ. ni mo rock. kéèyàn fẹ́ náì Look at it. kó lè This is bímọ fún irú àwọn àbùdá. ọkùnrin náì Pẹ̀lú wíìgì tó ọkùnrin mú náì yes. mo rírọ Ṣé ẹ̀ ti rí báyìí? Ẹ wo bí mo ṣe Tó bá dúró dọ̀la, wé. Ẹ jẹ́ màá ká tún gbàgbé gbé láti wá bí bá mi ọ̀rẹ́. raṣọ. Ṣé àwọn fìlà wà ní oríṣiríṣi tó bá dọ̀la máa gbé irú lóríṣiríṣi àrídìsí tí mi ò bá display ní ọkọ tẹ bá like tẹ ìyá fẹ́ ra ọ̀kọ́lọ́mọ fìlà ẹ má àti wàá ibi rò tí wọ́n ń bóyá gbé. kò sí èyí tẹ fẹ́. Èmi ò réyàn mo sọ fún yín tó yẹ wípé pé wà ẹ pè ìyá mí tó àjọ bí ṣe ẹ, fídíò onídọ̀tí ni, kan máa ó fún wọn yìí máa show yín ní sample wọn one ìyá by kan one tó bá dẹ̀ jáwọ́ bàbá kan jewelry ọmọ kan ni, bàbá ilé kan ọmọ ẹ̀bùn kan tó náà fi ni pé náì. ẹ Mo ń pé ṣeré o. lédìkẹ́ àwọn eléyàn ṣe tó ń jẹyàn lọ́rùn àtọ orúkọ àwọn bàbá jewelry kan tó ọmọ mú kan yes yẹn. tó Àgbẹ̀ gbá skill lélẹ̀ ẹ jẹ́ ń filẹ̀ báyìí. ẹ pè Á mí tún pàdé. bàbá yín sẹ́ǹdẹ̀ tó bá lè jẹ́ pé àwọn yẹn ríǹgì nìkan lẹ fẹ́ àbáwọn fancy ring tó fine dáadáa tó jọjú ní gbèsè gbogbo ẹ̀ ló wà available tó bá lè jẹ́rọ àti bùbá tí mo lò yìí náà ni I have it in sizes mo dẹ̀ ní another colour yàtọ̀ sí this colour yìí náà dẹ̀ wà ní sizes ẹ pè mí so èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show gbogbo ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi kí ló dé ṣé mo ṣẹ̀yìn ni ẹ fún mi gift ọdún kí lẹ́ṣẹ̀ mi ta ni mo ṣẹ̀ ṣé báwa ni gbogbo yín ti yẹwọ́ lọ́rọ̀ mi torí mo ti ń ṣiṣẹ́ àbí kódà báyìí Dangote gan máa fún ní gift ọdún ká má wàá tí wàá sọ èmi President Bola Ahmed Tinubu máa gba gift ọdún ká má wàá tí sọ tèmi ẹ̀yin fans mi ẹ̀yin mọ́mì mi ẹ̀yin bàbá mi ẹ fún mi ní gift ọdún rà ìyá mi alálùbáríkà kan àwọn ti fún mi ní 25,000 wọ́n ní kí n fi ṣe ọdún I was so happy inú mi dùn ayọ̀ mi kún ẹ̀rọ bí mílíọ̀nù lọ gbélé mi lọ́wọ́ ni ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ send gift ọdún sí mi mo wà available tẹ́ bá ra mọ́tò fún mi màá gbà òtútù yóò dẹ̀ mo dẹ̀ ju content ilẹ̀ táwọn èèyàn máa fi bú mi anyways kò sí wàhálà so èyí tẹ́ bá fẹ́ fún mi màá fún yín ládírẹ́sì tẹ́ bá bá mi gbé wá o mo ti ṣe jíwà mo ti pass o ẹni tó bá ṣe jíwà tó bá ti pass ó ti lè drive ní ìlú yìí ó kọ́ ní level tó lè drive délé G2 gangan ní dìmé so mo ti pass G1 so èyí tí a fẹ́ ra mọ́tò fún mi mo wà nílé ẹ má dẹ̀ gbàgbé February 2nd ní birthday mi so èyí tó bá yẹ mọ́tò lè máa fi ṣe birthday gift fún mi welcome to Canada mo wà available ẹ ṣé gan mo dúpẹ́ o ojú òní tí wàá dùn àyàn la máa ṣe lágbára Ọlọ́run ẹ bá mi share ètò ẹ bá mi like ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tí a bá fẹ́ ra àwọn nǹkan tẹ́ máa fi ṣe ròyìn ẹ fẹ́ braid ni ẹ fẹ́ ṣe àwọn braid oní coils yẹn àwọn expression tẹ́ lè lò ó wà available láti fi ṣe ròyìn ẹ ṣé gan mo dúpẹ́ ire o.